vibes. Ìbà onílé, ìbà àlejò, ìbà ọkùnrin, bẹ́ẹ̀ sì ni mo ṣèbà obìnrin, ọmọdé lágbà, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùn ìlú, àtẹ̀yìn ládéládé, gbogbo ẹ̀yin lóyè káàkiri àgbáláyé káàfàtà, mo ṣèbà yín o. Ẹ̀jọ̀jọ̀ mi ṣe fún tòní, mo tún ti balẹ̀ bàgẹ̀ sórí ètò yín ètò wa ní tẹ́ ti mọ̀ bí ẹni mowó láti ìkànnì Gbajúmọ̀ TV. Ibẹ̀lẹ̀ ti ń láǹfààní àti mọ̀ gbọ́ wa ní gbogbo ìgbà. Mo tún ti gbé wá fún tòní. Ẹ̀yin èrò yẹn mọ̀ bọ̀ lógúnlógún lọ́gbọ̀n kẹ́ wá wò ó ní ìkànnì Gbajúmọ̀ TV. Ohun tó tún ṣẹlẹ̀ tá a tún mú wá fún yín níbi tá a ti mọ̀ fún yín ní àwọn ìtàn àwọn ènìyàn kọ̀ọ̀kan, àwọn tó ti ṣẹlẹ̀ nínú ayé tàfẹ́ kẹ́yìn náà kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ sí kẹ́ ẹ lè fi ṣe àríkọ́gbọ́n nínú ìrìn àjò ayé yín. Olúwatósìn Olóyèdé ló kọ tí èmi jẹ́ tí gbogbo ayé mọ̀ sí Jẹjẹláyé pírẹsẹ́ńtà. Gbajúmọ̀ TV, where tradition meets vibes. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ fún wa fún tòní, òun ló ṣẹlẹ̀ láàrin arábìnrin kan, òun àti ọkọ rẹ̀. Ìtàn kékeré ni kí n sáré mú wa fún yín. Kí ló tó ṣẹlẹ̀ gan-an? Lọ́jọ́ kan ọ̀jọ̀kan tá ò fìdí sí, gọ̀ǹgọ̀ sùn bẹ́ẹ̀ sì ni àkókò gbogbo láàrin ọkọ àti ìyàwó. Lọ́jọ́ tá à wí yìí, ọ̀rọ̀ ló ṣe bí gbómi sí ohun òtó, omi òtó. Ọ̀rọ̀ ṣe bí gbómi sí omi òtó láàrin àwọn méjèèjì ní nǹkan míì bá ṣe yọ, omi bá tẹ̀lé òtó lẹ́nu. Arábìnrin yìí wá tutọ́ sókè ló sì fojú gbà á lórí wípé gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Arábìnrin yìí wá fi ìbínú ló sì fi bá ọkọ rẹ̀ ní gbólóhùn wọn sọ. Àwọn méjèèjì jọ ń tàkùrọ̀sọ síra wọn. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu lójijì ni arábìnrin yìí bá ṣe bẹ́ẹ̀ ló bá fọ igi yọ, ó sì fọ ọmọ ọkọ rẹ̀ lórí tó sì ṣe bẹ́ẹ̀ tó gbàgbé lọ sí ọ̀nà àsàǹdé. Lẹ́yìn tó ṣe tán, ojú rẹ̀ wá wálẹ̀. Ṣùgbọ́n nígbà tá a ṣe ìwádìí pínlẹ̀ àjò ń ṣẹlẹ̀ gan, àwa rí wípé ohun tí ò tó nǹkan ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Lẹ́yìn tí arábìnrin yìí ṣe tán, ló bá wò wípé ọ̀nà wo kan lòún gbà, nítorí pé ọ̀bẹ ti bọmọ lọ́wọ́, ọmọ ti sọ̀bẹ ní ṣùgbọ́n ọ̀bẹ ti ṣòun tí ó ṣe. Ẹ̀rí pé ìbínú ò dáa, nítorí pé àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí arákùnrin yìí gbìyànjú wípé láláì káàfàtà wọn ò ní gbà o, nítorí pé ohun tó ṣe fún àwọn ọmọ wọn, nítorí pé ohun tí arábìnrin yìí ṣe fún ọmọ wọn, àwọn náà ní láti ṣe ìgbẹ̀san fún un. Torí pé ọ̀rọ̀ tó burú jáì ni bí ọ̀rọ̀ gbọ́mi sí omi òtó bá ṣẹlẹ̀ láàrin lọ́kọláya, ṣìbí àwa pẹ̀lẹ́kùn tuntun ni a sì ṣe ní gbòǹkẹ́lẹ́ láàrin ara wa tí nǹkan sì fi ṣe ẹnu rẹ̀. Kìí sì ṣe pé arábìnrin táwọn yìí kìí ṣe pé wọn ò bímọ fúnra wọn, ṣùgbọ́n ọ̀rọ̀ kékeré tí ò tó nǹkan ló wáyé láàrin wọn tó sì ṣe bẹ́ẹ̀ tó di nǹkan míì. Arákùnrin yìí jọ lóhùn nípè láìrò tẹ́lẹ̀ látàrí gbọ́mi sí omi òtó. Ìmọ̀ràn mi rèé o. Gbajúmọ̀ TV, where tradition meets vibes. Bí nǹkan bẹ́ẹ̀ bá wáyé láàrin lọ́kọláya, ẹ jẹ́ á máa ṣe pẹ̀lẹ́kùtù fúnra wa, nítorí wípé bá a bá ṣe nǹkan míì ló ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ó lè di igi àbámọ̀ fún àwọn méjèèjì lẹ́yìn ìwà ọ̀la. Ẹ má gbàgbé, ẹ máa bá wa kún, ẹ máa bá wa share rẹ̀ fún àwọn ènìyàn ní ìkànnì Gbajúmọ̀ TV. Ẹ jẹ́ á máa ṣe pẹ̀lẹ́kùtù. Olúwatósìn Olóyèdé ló kọ tí èmi jẹ́ tí gbogbo ayé mọ̀ sí Jẹjẹláyé pírẹsẹ́ńtà. Tó bá tún dọjọ́ rọ̀ ẹ̀ tún mọ̀ bá mi pàdé, ẹ̀sìn mọ̀ pé gbogbo gbà nínú ọyọ̀ sẹ́yìn bí ọjọ́ lórí ìkànnì Gbajúmọ̀ Online TV. Ẹ ṣeun tí ẹ̀ ń wò wá ní gbogbo. Gbajúmọ̀ TV, where tradition meets vibes.